Welcome to Mashola Gist TV. A gbọ́ wípé Dr. Elizabeth wọ́n ṣe bẹbẹ o. Wọ́n ní láti August 25th, wọ́n ní Queen Naomi wọ́n máa take over gbogbo àwọn event inú ààfin. Màá mú gist yìí wá, á jẹ́ second gist mi lénìí. Gbogbo ẹ̀yin subscribers a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ máa ní fọwọ́ gbọ́mọ sí. Gbogbo nǹkan tí ẹ bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́lọ́run máa ṣe fún yín o. A dúpẹ́ ní ọwọ́ yín gidigidi. Thank you so much from the bottom of my heart. Èyí tá a gbọ́ lénìí tá a mú wá fún yín ni nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí bàbá wa erin ńlá tán ní kí àwọn sísí wa gbogbo yìí wípé kí wọ́n má dá owó sínú àpò ààfin mọ́. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló bí àwọn àǹtí wa yìí nínú. Wípé kí ló dé tí bàbá wa erin ńlá máa sọrú ọ̀rọ̀ báyìí. Wípé ṣe bí àwọn invest ni. Wípé wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó bí àwọn sísí wa gbogbo yìí nínú. Wípé báwo làwọn ò ṣe ní contribute sí pọ̀ sí ààfin. Yàtọ̀ sí yẹn, gbogbo àwọn nǹkan tí àǹtí wa kan nínú wọn ṣe, wọ́n ló bí bàbá wa erin ńlá nínú. Wọ́n ní torí ẹ̀, wọ́n ní bàbá wa erin ńlá fi sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Kí ni àǹtí wa yìí ṣe? Ẹ̀yin èèyàn lé. Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. Nítorí wọ́n ní àǹtí wa yìí wọ́n ní ṣe ló ra kẹ̀kẹ́ márúwá fún àwọn olóyè àti àwọn elders. Wọ́n ní ṣùgbọ́n nítorí pé wọn ò sọ́pọ̀tì àǹtí wa yìí, wọ́n ní ṣe ni àǹtí wa lọ gba gbogbo kẹ̀kẹ́. Ẹ ṣáà mọ̀ kẹ̀kẹ́ nàpẹ̀. Wọ́n ní ṣe ni àǹtí wa yìí lọ gba gbogbo kẹ̀kẹ́. Ló mú gbogbo kẹ̀kẹ́ yìí pátápátá ló lọ gbà padà. Wọ́n ní bí bàbá wa erin ńlá ṣe gbọ́ nìyẹn. Tẹ́ bá ń follow mi ní orí Mashola Gist TV, ẹ máa rí i pé mo ti sọ gist yẹn nípa bí bàbá wa erin ńlá ṣe gba kẹ̀kẹ́ nàpẹ́. Ẹ máa follow mi lórí Golden Entertainment. A máa tún mú àwọn gist mẹ́wàá fún yín náà. So nǹkan tó wá ṣẹlẹ̀ tó yà wá lẹ́nu tó jọ wá lójú, ó ní bí bàbá wa erin ńlá bí wọ́n ṣe bínú sí àwọn ẹ̀dá yìí. Kí ni bàbá wa erin ńlá ṣe? Ṣe ni wọ́n gba gbogbo kọ́kọ́rọ́ mọ́tò àwọn ẹ̀dá tí wọ́n rà fún wọn. Torí wọ́n ní bàbá wa erin ńlá ìṣẹ̀ lọ ra àwọn mọ́tò míì fún wọn ní. Kábíyèsí ò greedy. Kábíyèsí believe pé nígbà tó jẹ́ pé àwọn ń lo mọ́tò tó dáa, àwọn ní láti jẹ́ kí àwọn elders yìí náà kí wọ́n máa lo mọ́tò tó dáa. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tí bàbá wa erin ńlá fi gba gbogbo àwọn mọ́tò yìí lọ́wọ́ wọn nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní inú bí kábíyèsí gan-an. Wọ́n ní àwọn ẹ̀dá ń bẹ̀bẹ̀ pé kí kábíyèsí dáríjà wọn. Wípé àwọn mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa, pé kí kábíyèsí dáríjà wọn. Ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá wa erin ló kì í bínú much. Ṣùgbọ́n tán bá bínú, wọ́n bínú nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún bàbá wa erin ńlá lórí ọ̀rọ̀ Queen Naomi náà ni o. Lórí ọ̀rọ̀ Queen Naomi náà ni o. Nínú àwọn àǹtí wa yìí, nínú wọn ń bàjẹ́ sí. Nítorí bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí, wọ́n ní gbogbo nǹkan ni wọ́n fi ń ṣe pé kí Queen Naomi padà wá sí inú ààfin. Kí Queen Naomi padà wá sínú ààfin. Kí Queen Naomi padà wá sínú ààfin. Wọ́n ní wọn ò fi ọ̀rọ̀ yìí, wọn ò fi jáfara, wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ yìí, wọn ò fi ṣeré rárá. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tá a bá ti ń gbọ́, àwa máa sọ fún yín. Ẹ tiẹ̀ ti jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin èèyàn pàtàkì náà. Ẹ má bínú pé mo ti bẹ̀rẹ̀ gist mi kí yín. Mo kí gbogbo yín o. Ẹ kú ọjọ́ ìní. Èní ni Friday, ọjọ́ Jímọ̀. Ní agbára Ọlọ́run ló agbàdúrà wa gbogbo ẹ̀yin mùsùlùmí ṣe lọ kírun. Ẹ gbàdúrà fún Mashola Gist TV o. Ẹ dẹ̀ gbàdúrà fún gbogbo àwọn èèyàn wa tó wà ní inú àìlera. Pé kí Ọlọ́run kó mú wọn lára dá. Èyí tá a gbọ́ tí wọ́n ní wọ́n ṣe, ó tún yà wá lẹ́nu o. Ó jọ wá lójú. Bí a ṣe gbọ́ o,
wọ́n ní ṣe ni àwọn kan nínú àwọn àǹtí wa gbogbo, ẹ mọ̀ pé àwọn ò ń dárúkọ lórí channel yìí mọ́, àwọn ò bẹ́yàn kọ́kọ́ jà, àwa kàn sọ gist wa ni. Wọ́n ní ṣe ni wọ́n gba ibì kan lọ o, tí wọ́n lọ kọ̀ǹsọ̀tì òrìṣà kan nípa Queen Naomi. Ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin, wọ́n nígbà tán débẹ̀, wọ́n ní wọ́n sọ fún wọn wípé ẹni tí wọ́n wá mú ẹjọ́ ẹ̀ wá bá wọn yìí kò ṣeé sàsí, kò ṣeé ṣoògùn sí, wípé kí wọ́n jáwọ́, kí wọ́n má bàa rí ìjà Ọlọ́run. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o. Ṣé ẹ mọ̀ pé nìkan náà ti ń lọ kiri lórí pé kán máa wádìí Queen Naomi? Wọ́n ní nǹkan tí wọ́n fi lọ sí ibẹ̀, in fact gan bí a ṣe gbọ́, wọ́n nígbà tó ń lọ síbẹ̀ wọ́n ní wọ́n lọ ṣe ètùtù, ṣùgbọ́n nǹkan ètùtù yẹn àwọn ò gbọ́, àmọ́ nǹkan tó fi ṣe ètùtù. Wọ́n ní torí ibi tí wọ́n lọ, wọ́n ní ibi tó lágbára gan ni, kéèyàn kàn máa tójú bọlé kiri, nígbà téèyàn bá ń wáwàkúwà ṣé kò ní rírèkúrì. Wọ́n ní ibi tán lọ o, wọ́n ní wọ́n sọ wípé kán jáwọ́ pátápátá tí wọn ò bá fẹ́ rí ìjà Ọlọ́run, wípé tí wọn ò bá fẹ́ rí ìjà Ọlọ́run kán jáwọ́ pátápátá nínú gbogbo iṣẹ́ ibi tí wọ́n ń ṣe, wípé tí wọn ò bá jáwọ́, wípé nǹkan tí wọ́n máa rí, wípé kì í ṣe nǹkan kékeré, wípé Queen Naomi kò ń ṣe ẹni tó yẹ pé wọ́n lè máa lé kiri. Ẹ̀yin èèyàn lé, ẹ rántí ńgbà tí kan nínú àwọn àǹtí wa yìí tó gba ìlú kan lọ, tó lọ bèrè nípa Queen Naomi àti bàbá wẹ̀rẹ̀ ńlá, nǹkan tó máa sọ fún náà ni wọ́n ní pé kábíyèsí àti Queen Naomi ò ṣe é túká o, wípé the best thing ni kó rọra fi wọ́n sílẹ̀, kó rọra fèsì láìvù tiẹ̀. Ṣé àmọ́ pé wọ́n sí àzí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti bá wọn sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n kọ etí inú, tí wọ́n kọ etí inú, tí wọ́n ò gbọ́ nǹkan tí wọ́n ń sọ fún wọn. Wọ́n ní ìtorí ẹ̀ wípé wọ́n ní láti sọ fún wọn pé tí wọn ò bá lọ jókòó ara wọn jẹ́, wípé nǹkan tí wọ́n máa rí wípé kò ní dáa. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé, tí wọ́n ní wọ́n sọ fún àwọn àǹtí wa gbogbo yìí. Yàtọ̀ sí yẹn, wọ́n ní wọ́n sọ fún wọn pé kò sí nǹkan tí wọ́n lè gbà nínú kan máa wádìí kiri ju pé kán lọ kó ra wọn sí wàhálà lọ. Ìgbà tí àǹtí wa yìí náà tó lọ béèrè nǹkan tó sọ fún àǹtí wa yìí náà, àwọn sí àzé náà ti wá, wọ́n ti sọ fún yín, ṣé ẹ lè jókòó ara yín jẹ́ ni? Kẹ́ẹ̀dẹ̀ rọra máa gbàdúrà sọ́lọ́run ọba tó dá yín, kí Ọlọ́run kó ṣe àtìlẹ́yìn fún yín, kẹ́ ẹ jókòó ara yín jẹ́ sí ibi tí ẹ wà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà láyé tí wọ́n lọ́kọ̀nà, ẹ̀yin tó wá ní ọba aládé lọ́kọ, ẹ̀ tó appreciate ẹ̀. Ibi tí wọ́n ní kẹ́ ẹ má lọ, ibẹ̀ lẹ máa ń lọ. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ tá a gbọ́ yìí o, kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ tá a gbọ́ yìí o. Lórí ọ̀rọ̀ yìí pé kí Queen Naomi kó má padà wá sínú ààfin, tí anything tó bá ṣẹlẹ̀ sí àwọn àǹtí wa gbogbo ẹ̀ nǹkan, kí náà fẹ́ ṣe, kí náà fẹ́ sọ. Ẹ mọ̀ pé ibi téèyàn bá ti ń wàwàkúwà, ibẹ̀ ló ti máa rírèkúrì. Ẹ̀yin èèyàn lé, ìwàkúwà téèyàn bá ń lé tán ní kó padà lẹ́yìn ẹni yìí ò ń ṣe ń tó lè ṣàgùn sí, ẹni yìí ò ń ṣe ń tẹ̀lé kojú ìjà sí, tẹ́ ẹ gbọ́. Ẹ mọ̀ pé bí wọ́n ṣe máa rí ìrèkúrì nìyẹn. Ọlọ́run Elédùmarè a máa fi ìṣọ́ ẹ̀, a máa fi ṣọ́ Queen Naomi. Wàhálà ò ní jẹ́ tiwọn, ìdààmú ò ní jẹ́ tiwọn. Gbogbo nǹkan tó bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Ọwọ́ ayé ò ní ká wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ilẹ̀ ayé, ọwọ́ ayé ò ní ká yín, ọwọ́ ayé ò ní ká kábíyèsí. Wọ́n á pẹ́ lórí ìtẹ́ yẹn kan ní kéṣe. Ẹ̀yin èèyàn lé, allegedly nǹkan tá a gbọ́ ni o. Ẹ jọ̀ọ́, bí a ṣe máa ń sọ, àbá bàbá wẹ̀rẹ̀ lágbè inú ààfin, nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Mo ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí.
ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Today is 29th of May 2025. Ní agbára Ọlọ́run, gbogbo yín àníkún ọmọ àlàáfíà ló máa jẹ́ ti tèmi àti yín. Ẹ̀yin èèyàn ẹ máa gbáradì fún prize giveaway èyí tó ń bọ̀ ní July 15. Abáwaláyé abáwaláyọ̀ àtàlàáfíà o. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa like bí a ṣe lè mú yín fún prize giveaway ni. Bí mo ṣe máa ń sọ, orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ẹ dẹ̀ má gbàgbé kẹ́ subscribe. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ join channel wa. God bless you. Mashola Gist TV, love you all.